Makinde Olubadan Fèsì lórí ẹ̀sùn Fayose wípé ìjọba Ọ̀yọ́ ó fẹ́ rọ Olubadan Ladoja Lóyè. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyòsé ó mà ti ké síta nírọ̀lẹ́ ọjọ́ àìkú àná wípé gómìnà Makinde ń pète àti yọ Olubadan Rashidi Ladoja kúrò nípò ọba. Ojú òpó ayélujára X rẹ̀ ó ní Fáyòsé ti ké gbàjarè náà síta lánàá. Fáyòsé ní òun mà rí gbọ́ níbi tó ti dájú sáká wípé gómìnà Makinde ń pète àti yọ Olubadan kúrò nípò ọba nínú ọ̀sẹ̀ yìí. Fáyòsé kọ síbẹ̀ pé ẹ̀sùn tí Makinde fẹ́ fi kan Olubadan Ladoja ni pé ọba náà kò mọ̀ yọjú síbi tí gómìnà tó ti fi àwọn olóyè Ìbàdàn mẹ́ta jọba lọ́sẹ̀ tó kọjá. Ó ní àwọn ẹ̀sùn mìíràn tó tún wà nílẹ̀ tí Makinde fẹ́ ní kí Olubadan dáhùn sí tí ó sì gbabẹ̀ láti yọ́ dànù bíi jìgá kúrò lórí àpèrè ọba. Gómìnà Èkìtì tẹ́lẹ̀ náà sọ pé òun yóò máa wo sìgìdì Seyimakinde tó fẹ́ ṣe rí ẹ̀tẹ́ níran bí Fáyòsé bó ṣe sọ̀rọ̀ náà. Ìní oríṣiríṣi èrò mà ti ń jáde nípa rẹ̀ lórí ayélujára. Ọ̀pọ̀ èèyàn ló ti fi ojú adárúgúdù sílẹ̀ wò ó. Wọ́n ní ohun tí kò rí bẹ́ẹ̀ ó ní Fáyòsé ìmọ̀ ló máa ń gbé káàkiri. Kò pẹ́ rárá tí gómìnà Makinde tí Fáyòsé fẹ̀sùn kàn tó fi dáhùn. Ọjọ́ tí Ayọ̀délé Fáyòsé sọ̀rọ̀ náà ó ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìmọ̀ ló máa dá èsì rẹ̀ padà fún un. Kọmíṣánná ètò ìròyìn àti ọgbọ́n ẹnu ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọọba Dọ̀tun Oyèládé ó mà ṣàlàyé pé ìjọba kò gbìyànjú rẹ̀ kò sì sọ tàbí gbé ìgbésẹ̀ ìyọnípò lórí Ladoja rí. Oyèládé ló sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni kọmíṣánná ètò ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìmọ̀ ló mà wípé ẹ má gbọ́n tí Fáyòsé ń sọ ìròyìn òfegè ìlọ́ ń gbé káàkiri o. Nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ tó ti gbilẹ̀ lórí ayélujára náà, akọ̀wé ìròyìn fún ọba Ladoja Adéọlá Ọlọ́kọ̀ ó ṣe àpèjúwe ohun tí Fáyòsé mà sọ náà bíi àhesọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ rárá. Ọlọ́kọ̀ ṣàlàyé ní ọjọ́ àìkú náà wípé kò sí ìjà kankan láàrin gómìnà Makinde àti Olubadan Ladoja tó lè fa ohun tí Fáyòsé tó mà sọ yìí. Ẹ ó rántí pé ọ̀sẹ̀ tó mà lọ ìní gómìnà Makinde mà sọ àwọn àgbà oyè Ìbàdàn mẹ́ta di ọba aláyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bó tilẹ̀ jẹ́ pé àwọn tó sọ di ọba náà kò mọ̀ yọjú síbi ayẹyẹ náà rárá. Àwọn ọba náà sọ pé àwọn mà bízì nígbà náà ni. Olubadan Ladoja tó yẹ kó wà níbẹ̀ òun náà mọ̀ tó yọjú síbi ayẹyẹ tó mà wáyé ní gbọ̀ngàn Mọ̀pó nílùú Ìbàdàn náà. Èyí tó fà á tí ròyìn fi jáde nígbà náà pé àárín Olubadan Ladoja àti gómìnà Makinde ó ti dàrú. Ṣùgbọ́n àwọn méjèèjì má sọ̀rọ̀ nígbà náà pé kò sí ìjà kankan láàrin àwọn. Lẹ́yìn rẹ̀ ìní ayofayose ìmọ̀ ló mà jáde báyìí wípé Makinde ó fẹ́ yọ Olubadan Ladoja nípò nítorí ọba náà kò yọjú síbi ayẹyẹ ìgbadé olóyè mẹ́ta. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. A kú ìsinmi àná, a dẹ̀ kú ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ ayọ̀ òní yóò jẹ́ fèmí àti yín o. Àmín.